Once again, Koiki Media bring the work closer to your doorstep. Ètò wa ṣì ń lọ lọ́wọ́ láti ẹ̀bi àwọn ìyá wa léèrè torí mo ṣe dénú ọgbà ń sìn. A rí oríṣiríṣi oúnjẹ. Màá ní kán dá wa lóhùn ní tí wọ́n ń ṣe bí wọ́n ṣe ṣe àwọn èyí kan wo ni wọ́n lò torí mi rò pé rélé wà ní ilẹ̀ Yorùbá mọ́. Sẹ́yìn bá wọ́n mi wá ẹjọ́ ẹ bá wa dárúkọ yín àti tí ẹ̀ ń bá wa tá à ń ṣe ń bì lénìí àti bí nǹkan tẹ̀ ń ṣe lọ́wọ́ bó ṣe jẹ́. Orúkọ mi ni Ìyáàfin Mama Láre láti ìlú Ìṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìṣàgámù wọlé ṣáájú wa. Oúnjẹ tí à ń ṣe fún oúnjẹ Rẹ́mọ láti gbé àṣà wa lárugẹ òun ni èbìrìpò àti ọbẹ̀ ẹ̀gúsí olóṣìkí. Èyí tí mò ń sè lọ́wọ́ yìí gangan ni wọ́n pè ní ọbẹ̀ ẹ̀gúsí. Ọbẹ̀ ẹ̀gúsí yìí kó ba lè so dáadáa, kó lè dùn, kó lè ṣe jẹ èbìrìpò. Àkọ́kọ́ da epo sórí iná, àgbá epo yẹn níwọ̀nba díẹ̀. Bàbá àní jẹ́ kó gbájú tó bá gbájú kò ní mú nǹkan tá a fẹ́ ṣe jáde. Tó bá ti gbájú ẹ̀, àwa mú ẹ̀gúsí yẹn à dà sí i. Ẹ̀gúsí yẹn à ti lọ lóní kíkì tẹ́lẹ̀, à gba omi ẹ̀ sọ́tọ̀. Kó ba lè so yẹn tá a bá ti da oníkìkì yẹn sórí iná, à bú iyọ̀ sí i. Iyọ̀ tá a bú sí yẹn. Iyọ̀ tá a bù sí yẹn àwa máa rò ó díẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn rò ó ṣẹ́tìrì báyìí ṣẹ́tìrì bó ṣe rí bó ṣe so ó máa ṣe bẹ́ẹ̀ yẹn á wá so dáadáa. Lẹ́yìn ìgbà tó bá ti so yẹn tán àwa mú omi ẹ̀gúsí yẹn tá a ti ṣe sílẹ̀ inú ẹ̀ la máa fi ògìrì sí tá a máa wá rọra dà á sí pẹ̀lú omi ẹran àwa tó sè é á jiná dáadáa wá kó gbogbo pọ̀ àti kó sínú ẹ̀ tá a bá kó sí á sè é àti wọnú ẹ̀ dáadáa àti ẹja. Bí a ṣe ń ṣe ọbẹ̀ ẹ̀gúsí yẹn nìyẹn. Kí lẹ tún ẹ bá tún kílẹ̀ introduction oúnjẹ yìí kí lẹ tún pè lẹ́ẹ̀kan náà. Ọbẹ̀ ẹ̀gúsí àti èbìrìpò oúnjẹ Rẹ́mọ. Èwo náà pèlè èbìrìpò tó bò náà ṣe. Òyìn là ń kọ́ sínú ewé lọ́wọ́ yẹn. Ẹ jẹ́ ká tún fi ràn àwọn ará ilé náà. Ẹ kọ́kọ́ wọ ẹ̀gúsí òun dáadáa. Sójú ẹ̀dùn wo àbí òdùn wo ṣe ti rí. Ẹ ṣe máa mi. Ẹ jẹ́ tú. Ẹ̀yin ìyá wa wọ́n ní èbìrìpò lélẹ́yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ nǹkan tó fi ṣe. Kókò ni wọ́n fi ń ṣe èbìrìpò. A ní kókò náà fi ń ṣe èbìrìpò. Bẹ́ẹ̀ni, a máa gbé kókò yẹn, a máa bẹ́, àwa gbé lọ fún ẹlẹ́rọ. Àwa lọ, bàbá ti gbé. Ẹni ni ò bá jẹ kókò pọ̀ tí kókò funfun ló dáa jù. A lè ṣe lọ́nà méjì, a lè ṣe láláta, a lè ṣe ní báyìí. Bàbá ti wá ṣe tán, àwa da sínú ewé. Àwa gbé kaná à ń sè èbìrìpò dé nìyẹn. Òun náà làwọn ìyá wa ń ṣe lọ wọ́n ṣe ń weléwé. Òun là ń fọbẹ̀ ẹ̀gúsí yẹn jẹ. Ẹ̀gúsí tó ṣe sí. Òye là ń fọbẹ̀ ẹ̀gúsí yẹn jẹ. Òun náà ń bù sẹ́tìrì. Nǹkan mìíràn tún wà níbi tó yẹ kẹ́ bá wa wò. Ẹ̀yin tẹ́ wà lọ́nà láì tẹ́ ń wò wá ẹ mísì ẹ máa bọ̀ ládàmásìgbà ẹ gba géètì àkọ́kọ́ wọlé kẹ́yìn náà wá rí oríṣiríṣi oúnjẹ yìí. Mọ́mí ìyàwó ẹjọ́ bá wa sọ irú nǹkan tó wà níwájú wa yìí. Mo kí gbogbo ẹ̀yin wa pátápátá pé ẹ káàsán. Àwa Akinkanju Obinrin Adulawo Agbaye àwa là ń ṣe àdìrẹ dè lénìí. So ohun tí a wà níwájú ẹ̀yin ni ata ọ̀padà. Tí ẹ bá wo ọ̀padà wà ní orí iná. So ata ọ̀padà ni tí a ṣe tí a ti parí lọ́wọ́lọ́wọ́. Àwọn kan wọlé fi bá wa ṣe bò dé orí ó dùn wò lójú. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn wá lè epo wa náà ò dùn wò lójú. Mo ń wo epo lè ṣe epo lè yàtọ̀ ni. Epo òrìjìnà epo Ẹ̀gbá ni. Epo Ẹ̀gbá. Bẹ́ẹ̀ni tí wọ́n sè é tó jiná dáadáa tẹ́ bá wù ẹ rí pé kò kì í ṣe epo tó máa ń ránu epo òrìjìnà nìyẹn epo Ẹ̀gbá ni Ẹ̀gbá mọ́díṣà àti agbègbè àkàlà. Tí a bá ti bọ gbogbo àwọn nǹkan tí a fẹ́ lò yẹn torí àwọn òkú ló máa yí tí a bá ti bọ gbogbo ẹ̀ pátápátá ta gbé sí ẹ̀gbẹ́ kan a da epo léná tí epo yẹn bá ti gbá dáadáa so a máa so epo yẹn kalẹ̀ àwa da irú sí tí a bá da irú sí a ti fojú kejì ata yẹn tí a máa lè mọrú iyọ̀ tí ó máa tó
jẹ́ kó dùn àwa fiyọ̀ sí àgbélé náà padà àrò a máa kó tí ó bá ti gbóná àdá ata sí nígbà tí ata yẹn bá ti jiná dáadáa àwa da gbogbo àwọn èlò tí a bá nílò àdá sí àwa fi sílẹ̀ lórí náà a máa ro lọ rúbọ̀ tó máa fi pẹ́ dáadáa so ata ọ̀fadà òde rẹ̀ ṣe gan tẹ bá wù ẹ́ bí àwọn ṣàyẹ̀ lóríṣiríṣi nǹkan ìgbín wà níbẹ̀ gbogbo ẹ ti wọ̀ sálẹ̀ ọ̀pọ̀ lẹ́yìn tó ọ̀pọ̀ ẹyin wà níbẹ̀ tó ẹ jọ̀wọ́ à ń retí yín o à ń retí yín ẹ máa bọ̀ à ń retí yín ládàmásì gbàtẹ́ ìnáwó máa fẹ́ jẹ́ mẹ́ torí ẹ ti ń béèrè pé bó lẹ ṣe máa bọ́ ta ló wà ń bí eléyìí ta ló wà ń bí eléyìí náà. No, eléyìí tó wà lórí mi. Bring it over. To your doorstep. Thank you, ma. Thank you very much. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Abẹ́ni tí ohun tó sàlàyé lè fún wa. Akíkanjú Obinrin Adulawo Agbaye àti Ìlànà ọjọ́ ńlá tọ́lọ́run yọ̀ǹda fún wa lẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A ti ṣèyí náà. A ó tún ṣe ní ìsí. Àṣeṣe tún ṣe. Àwa ti ṣèyí náà. A ó ṣe ní ìsí. Àṣeṣe tún ṣe. Akíkanjú Obinrin Adulawo Agbaye. Adúláwọ̀ ló jẹ wá lórí. Ilana Omo OODUA Ìlànà làgbé légede. Mo ẹni tí ó bá wa ṣàlàyé lè. Mọ́mí yẹn dà, ọdún yẹn kan wá ṣe. Ní kọ̀kọ̀rẹ́ lẹ̀ wò. Àti pé ìgbó ní ṣe pẹ̀lú Adúláwọ̀ àti ètò ìwọlé. Ẹ̀jẹ̀ bá bínú à ń dúró de ẹni tí ó ṣàlàyé fún wa mọ́ ṣe ṣe kọ̀kọ̀rẹ́ ní tó èmi ò mọ̀ ṣe. Ó sì dùn mọ́ lójú pé ká máa bù jẹ látòrí iná bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe é rí. Aroma ìgan ó ti fẹ́ pa mí lórí ìdúró. Ẹni Ọlọ́run yìí tí ó lè tó ń fi àdúrà dàgbò lọ́sàn àti lóru. Àwọn ní Prince Odùwọlé Dàyọ̀lá. Prince Odùwọlé Dàyọ̀lá. Àwọn ló máa fi. Great Koiki Media. Bàbá wa. Ok, ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ ṣe. Wọ́n láti ṣe kọ́kọ́rẹ́. Kọ̀kọ̀rẹ́. Mo ti àwọn èèyàn tí ń wo. Ogun State ló ní kọ́kọ́rẹ́ lọ́wọ́. Ẹgbẹ́ akẹ́ bá wa ṣàlàyé bó ṣe ṣe torí àwọn kan sì sọ fún àwọn làwọn ṣe rí tiwọn. Bí akẹ́ ní kán máa bọ̀ ládàmásì gbà. Kọ́kọ́rẹ́ Ìjẹ̀bú lélẹ̀. Wọ́n ní kọ̀rọ̀ ẹ̀kẹ́. Obi iṣu, balo, abatẹrin, ṣẹ́gbọ́n ní sí, a da omi sórí náà, a da ata sí, nígbà tó bá jiná, abẹ́rẹ́ sí ní dá kọ́kọ́rẹ́ sí, a máa dà sí, nígbà tó bá jiná, ṣẹ́gbọ́n sí tó jiná, ẹran wà ń bẹ̀, èdè wà ń bẹ̀, ọmọ wà ń bẹ̀, ṣákì, ẹ̀dọ̀, gbogbo ẹ̀ ló kúnú ẹ̀, nígbà tó bá jiná dáadáa, a wà dé kó sí, ṣẹ́gbọ́n sí lè gèrè epo ẹ̀rí ojú ẹ̀. Ẹ̀rẹ́kẹ̀mí náà tún fi iyọ̀ sí. Àti iyọ̀ màgí ògiri gbogbo Bóyá ìjọ tí wọ́n rẹ̀. wà yìí, nígbà tó bá di bí apẹ̀ rí pé bóyá wọ́n jẹ́ tó wá tún wá di ní ọ̀la. Kẹwàá tẹ ẹ̀bà Ẹ̀bà tó tutù. Kẹwàá yẹ kó tutù Ẹ̀bà tó ń bẹ́nu ewé. Tó ń bẹ́nu ewé kí a máa tọ́. In fact, ẹ má yẹ kí àwọn yín kúrò. Ìkọ́kọ́rẹ́ Ìjẹ̀bú téèyàn bá fẹ́ ṣe ìkọ́kọ́rẹ́ Ìjẹ̀bú báwo la ṣe máa ṣe é? Obiṣu àárín tá bá ti rí obiṣu yẹn tá ti rí sílẹ̀ Mọ́ mi kí lẹ́ ń pèlè obiṣu ẹ̀. obiṣu iṣu ìkọ́kọ́rẹ́ iṣu ìkọ́kọ́rẹ́ akọ́ṣu wà lọ́tọ̀ obiṣu wà lọ́tọ̀ akọ́ṣu ìkọ́kọ́rẹ́ a bá ti rí àgbé sílẹ̀ àwa gbómi kaná tá bá ti gbómi kaná àwa fi ata sí ata yẹn kò ní sí tòmátò ń bẹ ata rodo àti báwà àwa fi sí a fi ògiri sí a fi edé sí a fi ẹja sí tó bá ti hó àwa máa dá iṣu yẹn sí àwa máa dá sí
a máa dá sí ní ká máa fi dá tán a bá ti wá dá tán ẹran gbogbo ẹ̀ a kó sínú ẹ̀ a wá dé tó bá ti hó ó bá ti jiná a fi ọmọrogùn rò a bá ti fi ọmọrogùn rò tí ó fọ́ tí ò ní kókó púpọ̀ a wá bu epo sí a fi iyọ̀ sí everything a wà pa wá hó dáadáa bá a ṣe ń ṣe ìkọ́kọ́rẹ́ Ìjẹ̀bú nìyẹn a máa fi jẹ ẹ̀bà tútù a máa fi jẹ fùfú a máa fi jẹ ẹ̀kọ a máa fi mu gàrí ìkọ́kọ́rẹ́ Ìjẹ̀bú alárẹ̀ Ìjẹ̀bú. mo wọrí yín padà wá bùtè mí yín padà wá bùtè mí ìwọ tó bá fẹ́ jẹ ìkọ́kọ́rẹ́ pàdé wa ládàmásìgbà gba géètì àkọ́kọ́ kó gbàbẹ̀ wọlé ìwọ náà ò rí sójú tẹ́tí ń tọrọ lórí online yẹn pé kán bá yín gbé wá ó wà ń bì ẹ kọ́ wá síbì náà ẹ jẹ́ ọkọ̀ move round náà. Àwa sìn àtúwá la ojú a fẹ́ padà sí ìṣẹ̀ṣe wa ọba lórí ayé gbogbo ẹ ràn wá lọ́wọ́ ẹ bá jà á ṣiṣẹ́ o. àwọn aṣọ tí a ń tí a lè ń rìn. ẹ bá jà á ṣì rìnrìn gbogbo ìdáwọ́lé wa jẹ́ kó máa yọrí sí rere adébíláyọ̀ ẹ jẹ́ ká padà délé wa láyọ̀ ẹni tí ò mọ̀ bàtà kúrò lé kó má mọ̀ bàtà ó padà dé ẹ ṣe lè fún Olúwa ọdún yìí ẹ jẹ́ kó máa ṣe àtọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù gbogbo àwọn agbátẹrù ìbò yìí Olúwa ẹ bá ní wà pẹ̀lú wọn ilé wọn ẹ jẹ́ kó lóko ọ̀nà wọn ẹ jẹ́ kó gbáàyè. ẹ jọ̀ọ́ wa dárúkọ yín sí fún gbogbo àwọn aráalé fún ọmọ ẹni tí ó wà wájú wa àǹtí tá à ń ṣe ń bèrè. Mother Prophetess Kẹ́hìndé Ọbaláyọ̀ ní orúkọ Jésù Kristi tí Olúwa lè di ìsádà ojú òní tí wà wá láti. mo rí yín bí ọ̀fadà lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni oúnjẹ ìgbani oúnjẹ wa ni. sọ yín lẹ wà yín lẹ bá wa lẹ́sẹ̀ fún wa. bẹ́ẹ̀ ni a sì ti wá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ táwa náà ó mọ̀ sí ni. kò sí problem ó yí ọ̀nì kò ṣe nǹkan tó lè rárá small but mighty. ẹ ṣe gbọ́dọ̀ thank you ma. Kí abájọ àmúlẹ̀ akẹ́mù ẹ̀jọ́ abẹ́túgbò wá wà ní ìdúró lásán kọ́ ìdúró dédé láti bọ̀wọ̀ fún ilẹ̀ wa láti bọ̀wọ̀ fún ìran wa láti bọ̀wọ̀ fún ẹ̀yà wa àwa alálàṣà àwa aláni ìṣe àṣà wa ìṣe wa kò dẹ̀ gbọ́dọ̀ ṣe kíni. kò gbọ́dọ̀ bàjẹ́ a ní láti gbé lárugẹ. ẹ jẹ́ kí á dìde dúró nígbà tí orin ilẹ̀ adúláwọ̀ tí ó ṣe bẹ́ẹ̀ tí ó lọ. Ẹ ṣeun, ẹ jẹ́ kí a farabalẹ̀, ẹ jẹ́ ká jókòó lọ́fẹ̀ẹ́, ẹ jẹ́ ká jókòó lọ́fẹ̀ẹ́ fúnra wa, àwọn ọlọ́run fún ní nǹkan àjókòó yẹn, ẹ jẹ́ ká lò ó bọ́lá ti ní ká lò ó. Ó ní ọ̀nà òwò kí ló dìde bọ̀ sí ipò ẹ̀tọ́ tí mo bá lónìí. Wọ́n ti ń jẹun lọ́wọ́. Sáré ọjọ́ ọmọ olùdíwà àbúrò. Ọbẹ̀ ewédú sí.
ewédú sí. ṣé mọ́mí wo bá wa ṣàlàyé a fẹ́ mọ̀ nǹkan tó wọ́n ṣe. mọ́mí ló máa ṣàlàyé. ẹ ń jẹ ráìsì lọ́wọ́. mọ́mí ẹ wá ṣàlàyé. mọ́mí wa ìjọba wa dárúkọ yín fún gbogbo ilé ẹ̀yin náà wá bọ́ tí àwọn ìyá fi ń jẹun wọ́n ṣe ń fi ọwọ́ yẹn jẹ ó bu ìkún wa ó dùn lẹ́nu tá a ṣe máa ń fi igi kí náà fi máa ń jẹ náà tán máa ń tì bọ́nú ẹ̀ ẹ̀ṣẹ̀ ìjábẹ́ ṣàbá wa sọ̀rọ̀ ẹ bá wọn kó àwọn ọmọlé sọ̀rọ̀ kí wọ́n gbọ́. ẹ káàárọ̀ o èyí là ń ṣe àdìrẹ tiwantiwa gbogbo ìpínlẹ̀ Yorùbá gbogbo àmì lẹ́nu. ìrẹsì tèmi jẹ ìpínlẹ̀ Kogi ni mo ti wá àwa ló kún àwa ní Yorùbá láti Kogi state. so ìrẹsì látọ̀dọ̀ wa ní lọ́pù ráìsì tiwa lélẹ́yìí ráìsì alásèpọ̀ la máa gbé onírú so irú àtẹ̀jà gbígbẹ àtàtà wọn láti sí àti epo àwọn ọmọ kankan ń jẹ́ òróró láyé ọjọ́ epo pupa nìkan la máa kó fún wa oúnjẹ wa la fi ṣe ẹ ṣeun. àwọn náà ṣe oúnjẹ kan bẹ̀ wọ́n bẹ́ẹ̀ tí mi ò fi fẹ́ mọ̀ ń pa ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ bá wa ṣe ànànà náà. ìṣàpá náà máa ń pè bọ̀ ṣàkóró làwọn máa ń pè lọ́dọ̀ tiwa bọ̀ ní èdè Yorùbá lápapọ̀ ìṣàpá ni a ṣe ni nígbà tá à ń ṣe ọbẹ̀ ẹ̀gúsí èèyàn lè fi ẹ̀gúsí sí bó ṣe wà yẹn ìṣàpá wọ́n sọ pé ìṣàpá rírò lélẹ̀ àrò bí wọ́n ṣe ń ro ẹ̀fọ́ oúnjẹ tó ṣe pàtàkì ní lọ́dọ̀ tiwa tí àlejò pàtàkì bá ń bọ̀ báyìí ẹran ọ̀gbẹ́ ẹja gbígbẹ kàǹtìkàǹtì la máa kó sínú ẹ máa rẹ yá sí níta yá sí lọ́tọ̀ eléyìí ẹ ṣe gan ma ẹ já wò bójú ẹ ṣe rí abẹ́ wò bójú oúnjẹ náà ṣe rí. ok ẹ̀yin náà wò ẹ bá àṣàlẹ̀ yẹlẹ ẹ bẹ já lélẹ ok ìsapá lélẹ ewédú sí ìyàwó ń ṣàlàyé òní preparation ẹ̀ àwọn àdá ilé sí. ẹmọ ewédú sídìí ẹ̀lẹ́lẹ̀. ok so preparation ẹ̀. èwo ni wọ́n gún sí bẹ́ẹ̀ yẹn gún ata yẹn ṣé wọ́n. a máa fi yí ẹran ọ̀gbẹ́ lápá àti ìgbín. ẹ̀yin tẹ̀ sí bí ẹ mí sí o mo láwọn tí wọ́n sí bí wọ́n sọ nǹkan nù àwọn tẹ̀sí dáa wọ́n ní yẹn tún wà nílẹ̀ wọ́n ti bá a gbé sílẹ̀ náà. máa pọ́n sínú ewé ewé la máa fi jẹ. sí wàhálà. kí lórúkọ péjì yín. Koiki Media. ẹgbẹ́ iṣu wa náà gbé sórí náà yìí á fi gún yan ìwọ tó sì ń bí o ti sọ nǹkan nù. àtọ China gbọ́ wọ́n pè lọ́kà ọkà là ń pè bẹ́ẹ̀ ni. Closer to your doorstep. Bẹ́ẹ̀ni. Èyí ṣe ti jollof rice tiwantiwa ni tán fi epo ṣe. Èyí ṣòróró epo wọ́n fi ṣe. Irú náà ń bẹ́ńbẹ́ everything ń bẹ́ńbẹ́ sẹ́yìn. Ẹja náà wà nù ẹ̀. Ẹja ń bẹ́ńbẹ́ ẹ̀ gbogbo ẹ̀ ń bẹ́ńbẹ́ tẹ́tí. Ẹ ṣe gànmà. Alájà Títí Láyọ̀ Lawal. Ẹ wo ìpín tí wọ́n yọ ní wọ́n fi sínú ẹ̀ nù. Of Culture, Deputy Director of Culture, Oyo State. Rárá ma ẹjọ oúnjẹ wo la ṣe ń bì mà egbò àtẹwà ẹjọ ta ló ń ṣe ọmọ yẹn kan ṣàlàyé fún ọmọ yẹn ṣe. ok ẹjọ bá wa dárúkọ yín fún gbogbo ilé àti ìtànṣe ń bí ìtànṣe lọ́wọ́lọ́wọ́. ṣé ọ̀gá tó pè mí àbí. ẹ lè dárúkọ yín pé ṣáà introduce nǹkan tẹ̀ ń ṣe gangan ló. àwa láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Egbò àtẹwà láṣẹ. Egbò àtẹwà. Oúnjẹ ìbílẹ̀ Yorùbá. Gbẹ̀gìrì abúlá pẹ̀lú àmàlà dúdú. Pẹ̀lú àmàlà dúdú. So kí ni wọ́n ń ṣe lọ́wọ́ bíbí àyè? Má? Ẹ̀sà ìbílẹ̀ wa. Oúnjẹ wo lẹ̀ ń ṣe? Ok gbẹ̀gìrì náà ń ṣe lọ́wọ́ bí. Àwọn ni wọ́n ń ṣojú fún. Ẹ jọ̀ọ́ kí náà fi ṣe gbẹ̀gìrì yìí? Àwọn ni wọ́n ń ṣojú fún. Ẹ tún lè dárúkọ ègbò. Kí náà fi ń ṣe ègbò bó ló ṣe ń ṣe ẹ ti ṣe sílẹ̀ ẹ ti ṣe ẹ jẹ́ ká rí ẹ fẹ́ káwọn èèyàn wá rí káwọn mọ̀ nǹkan tí wọ́n ń pàdánù láìpẹ́.
àwọn tí mo pè yẹn ìyẹn ìyá mi sí Mrs. Ọláyínká Adédèjì kí náà fi ṣe gbó yìí sí àgbàdo àti ní àgbàdo lásán náà fi sí àwọn ni wọ́n ṣojú fún Commissioner for Tourism and Culture. Fàdébó sẹ́yìn náà rí ẹ̀wà bó ṣe rí kì í ṣẹ̀wọ̀ olómi tá à ń jẹ́ ń ta sẹ́yìn náà rí. So ẹ̀yin èèyàn wa tó bá sì tún wà nílé tó ti gbéra ó pàdánù nǹkan màá fẹ́ kí ìyá wa tún wà ní ẹ̀gbẹ́ wa káwọn náà bá wa sọ̀rọ̀ kí wọ́n dárúkọ wọn fún wa àti kí wọ́n jẹ́ ká mọ̀ wọ́n àti nǹkan tó ṣe ń bì lénìí. Bákan náà kí n ṣàfihàn Mrs. Okunola orí adé wa tí wọ́n ti wà à ní ń ṣe àdìrẹ́ dè. bó la ṣe lè mọ̀ yín sí a ti mọ̀ yín gẹ́gẹ́ bí Okunola bó la ti lè mọ̀ yín sí. ẹ lè mọ̀ mí gẹ́gẹ́ bí olóúnjẹ èmi ni mo wá ṣe àwọn oúnjẹ tilẹ̀ wa ń bì. ẹ ṣe bàbá mi.